ògo àgbáyé wà á kí wọn kí bàbá máa wọlé kí wọn máa wá sáré àwọn àfa pẹ̀lú gbólóhùn táwọn àfa fi kí wọn náà wípé ahlan wa sahlan wa marhaban wa marhaban bikum ọ̀rọ̀ kọjá kí a rí àwọn àfa ọ̀rọ̀ kí a rí بجبرهم فخلقهم أفر البراء أبكي ولما كرمك يا رب إذا طلع البدر علينا من ثنيات الوداع طلع البدر علينا من ثنيات الوداع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا بدا وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم كما صليت على سيدنا إبراهيم عليه الصلاة والسلام وعلى آل سيدنا إبراهيم عليه الصلاة والسلام في العالمين إنك حميد مجيد آمين. ẹ̀sìn bọ́ síbi àlàáfíà báyìí ẹ̀yin àfa ẹ̀ bọ́ síbi àlàáfíà gbogbo wa pátá Ọlọ́run jẹ́ alálùbáríkà. آمين. الله أعظم قدرا أن يحيط به الله أعظم قدرا أن يحيط به. dákun gbogbo ìwọ tí ìmísí Ọlọ́run máa ń bẹ lára rẹ̀ sọ pé Allahu Akbar. الله أعظم قدرا أن يحيط به. علم وعقل ورأي جل سلطانا. títóbi Ọlọ́run ọba tí ò ní kú. علم وعقل وعقل ورأي جل سلطانا. lóòótọ́ ló tóbi láàyè rẹ̀ gbogbo ayé ló sì mọ̀ pé ó tóbi. علم وعقل. wọ́n mọ̀ àfa yìí 6-0 wa ẹlẹ́gbẹ̀ẹ́ ìjòkó. ورأي Ọlọ́run tó جل bàjẹ́. سلطانا. ìṣẹ́jú márùn-ún náà mo fẹ́ lò ìsìfẹ́ علم وعقل ورأي جل سلطانا. اليوم يومان يوم لك ويوم عليك. الله أعظم قدرا kò pọ́sibù kó lo gbogbo ayé. أن يحيط به. èní ọjọ́ yín ni Ọlọ́run fi sàmínú ayé yín ni. علم وعقل wàrà jàlá sultana. علم وعقل ورأي جل سلطانا. ọtí téèyàn bá mọ̀ ọ́n ní máa ń pa á. béèyàn bá dọ́lọ́ ọmọ tí ò dá nǹkan míì mọ̀ pẹ̀lú ẹ̀ Ọlọ́run á máa pàdé ọtí. أعظم قدرا يحيط به. Ọlọ́run ọba mo kí ẹ pẹ̀lú agbára rẹ o. علم وعقل ورأي جل سلطانا. títóbi Ọlọ́run. ولا يحيط به. jẹ́ ń gbádùn ọmọ yìí jẹ́ ń gbádùn ọmọ yìí jẹ́ ń gbádùn ọmọ yìí. Ọlọ́run ọba tá a kí kìtàn ni. Allahu Akbar. ó tiẹ̀ jẹ́ ògèdè tí ṣẹlẹ̀ lọ́wọ́ ìyá gbọ́dọ̀ máa kí. Allah. ó yanjú ètò fáwọn ẹlòmíì kò jẹ́ kójú òkan bẹ̀. Allah. ṣírò máa abániṣe tẹni ẹlẹ́ni ni wọ́n. gbogbo ààyè kọ̀ọ̀kan ni wọ́n nípa ń bẹ̀. ولا يحيط به. wọ́n sọ lẹ́nìkan mo ní ìránṣẹ́ Ọlọ́run kan kìdí kan lọ́wọ́. عقل فيدركه.
ولا يحيط به عاقل فيدركه جل المهيمن جل المهيمن عن إدراك مفتكر. Ọlọ́run ọba ló tóbi títóbi òun náà níbi ṣe títóbi nínú ayé yìí. Gbogbo ẹni bá gbà pé Ọlọ́run ló tóbi nínú ayé sí Roma kó bá ń gbọ́ Ọlọ́run ọba tóbi dáadáa. جل المهيمن عن إدراك مفتكر. Kullu shay'in bi miqdarihi. Dèdè bí èèyàn bá ti fẹ́ jẹ́ láyé náà ni ó jẹ́. Gbogbo tó bá wùn ẹ́ ó jẹ́. Dèdè bí Ọlọ́run bá ló fẹ́ dé láyé náà ló dé. هذا اعتقادي وإن قصرت في عملي. Mo kí àwọn àlùfáà. هذا اعتقادي. Innal haqqa la ya'rifu bir-rijali. Bal ar-rijalu ya'rifuna bi-ittiba'il haqqi. Àwọn ẹni àmì òróró tẹ́ ẹ bá ti rí wọn ẹ máa rá àmì òróró lára wọn. هذا اعتقادي. Nínú ẹni mo bá ọmọ yìí. قواكم الله. Nínú ẹni tí wọ́n ń tàn láyé àlùbálágò sí láàrin wọn. رضي الله تعالى عنه. Ní tó o bá jẹ́ tó bá pẹ́ra rẹ bẹ́ẹ̀ àwọn sọ fún ẹ kó o jẹ bẹ́ẹ̀. هذا اعتقادي وإن قصرت في عملي. Kọ̀bùlí láfọ̀rọ̀ rẹ̀ ṣe kì í ṣe bàdí. قواكم الله. Mo kí àlùfáà wa tó ṣe pé àmì lọ́lọ́run fi ń ṣe ní agbègbè yìí. Ẹ̀yin ni wàásí mi. Sí Roma àti gbogbo àwọn àlùfáà ẹ̀yin ni wàásí tí mo fẹ́ ṣe lónìí. وأسأل الله توفيقا وغفرانا. Kí lorúkọ àlùfáà? Abdul Wahab ẹ má kí wọn lórúkọ kan. Ọmọkùnrin ọba ní ọmọkùnyàn àbí kí n tì í bímọ dáadáa o. Ìyẹn ló kọ́ tó rò ọmọkùnrin lọ́wọ́ nù ọmọkùnrin lọ́wọ́. Nítòsí pè lọ́mọ nínú ẹ̀ náà ni ọmọ olóríire ń bẹ. هذا اعتقادي. Bẹ́ẹ̀ni وإن قصرت في عملي. tọ́wọ́ ní ọmọ mẹ́ta ni. فأسأل الله توفيقا وغفرانا. Ọlọ́run tó ṣe yín ní ọmọkùnrin ó wá fi ìfẹ́ sáàárín ẹ̀yin àti bàbá yìí. Ọlọ́run ò ní jẹ́ ká padà sábúrú tọ́ sí yín. آمين. Àtẹ̀yìn àti Sheikh wa Al-Fulani. رضي الله تعالى عنه. Ẹ bá wí dáadáa. رضي الله تعالى Mo عنه. ti wí lẹ́ẹ̀kan pé ẹni àmì òróró làwọn àfa wa yìí. Bí n bá ti gbà á dàpọ̀ ìgbà mi bẹ́ẹ̀. هذا اعتقادي. Sheikh Al-Fulani ẹ̀yin lè jẹ́ ká mọ tí wọ́n ń pè ní ìdílé yín. Wasu'ul ismi la ya'ti bi khayri. Walil asma'i ta'thirun 'azim. Gbogbo ọmọ kan lè júwe ilé tí wọ́n ti bí. Ẹ̀yin lẹ sọ fáyé pé alẹ́ àlórí ni. Ẹ sọ fáyé mọ́bọ̀. Ìmúwa ni díẹ̀ náà ni àwọn kò ta ní òpó. Ẹ̀yin lẹ́jẹ́ ká mọ̀ pé alẹ́ àdàbí ni. Ẹ tó wá sọ̀rọ̀ yín ní àlùmọ́kùsì ní. Ìyẹn dáadáa. Lẹ́yìn ọba dá ayé òní mara mọ́tò látara ẹ̀. كل ابن طاع إشارة لوالده. Mo ń bọ̀ ọ̀rọ̀ àwọn àfáà wa yìí. Ọ̀rọ̀ àsọ̀ọ̀sọ̀ tán ni àkókò ni òṣìṣẹ́ ilẹ̀ yìí. Mo fi ti kí gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ ń kalẹ̀ tí mi mọ orúkọ púpọ̀ bàbá wa ìmáàmù ọmọlé ọlọ́run ní yóò bàjẹ́. Bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn àtàwọn àlùfáà ọlọ́run ní yóò bàjẹ́. آمين. Mo kí bàbá wa yìí náà kí lorúkọ wọn ọlọ́run ò ṣe nǹkan tì ọ́ mọ̀nà ọba mi lè ń kí o. Nínú ẹni tó ṣàṣetì láyé kò sí ní orúkọ ọlọ́run. Ìjọba lè ṣàṣetì ọmọdé bá ti fẹ́ ṣe títí àdúgbò rẹ tí wọ́n rí sí. La ilaha illallah. Àṣetì ló bá wọn àbí kọ́lọ́run kó bá wa tú wọn ṣe. Èyí tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yẹn yìí ọlọ́run o má ṣe láṣetì fún wọn o. آمين يا الله. Ọlọ́pẹ́ àṣà mi dáadáa. اللهم آمين. Bẹ́ẹ̀ lómi bá tẹ̀ ń jẹun lọ́wọ́ sàmì Nàìjíríà là ń ṣàdúrà fún ọ mà níbo mi tó fẹ́ lọ. آمين. Ọlọ́run ní yóò bàjẹ́ o. Àmín. Àwọn tó àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn kò ní bàjẹ́.
àwọn afọ wa náà kò ní bàjẹ́ ará ìdí ọlọ́run níjọ́ bàjẹ́ Àmín. alábàárikà ní Muhammad Àmín. ó dá wa lára yá dáadáa níjọ́ náà lóye ilé bàbá mi kò ní bàjẹ́ o Àmín. mo fi ti yín náà kí gbogbo wọn lè fà lápapọ̀ mo wá kí alága ọ̀tọ̀ oníjòkó ọ̀tọ̀ Mawatibu limajidi yarikola abada. báyìí Manamuhunna suma qalu wa ma fa'alu. ajiwa Muhammad Sadiq ọlọ́run níjọ́ bàjẹ́ Àmín. ọlọ́run wá dá yín mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ọlọ́run dá yín papọ̀ àárín yín ò sì dàrú rí ṣáà sọ pé kí n rí tí ẹ̀mí kọ̀ lára ara yín ni. Mawatibu limajidi. ètò mo bá sọ fún yín bàbá dábàá kun ọmọ yìí Qawakumullah. ẹ má jẹ́ kí n táwọn èèyàn sọ ẹ má jẹ́ kó yín lágara o. Aliyu karramallahu wajhahu. Allahu wajhahu. wọ́n ní la tanzuru ma qala fanzuru ma qala. Qawakumullah. la tanzuru ma qalu fanzuru ma qulita. Qawakumullah. ntọ́wá wọn kálukú ni kò sọ ààyè gíga ààyè tó ga ni èèyàn tí ó débẹ̀ ò pọ̀ láyé. Mawatibu limajidi la yarikola abada. wọ́n máa fọ pẹ́tẹ́nu bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ kí ni wí àbí kí ni sọ àbí kí ti báwo tẹ̀ láyé rẹ̀ bíbí ọ̀pẹ ojú kan tó wà náà. Manamuhunna suma qalu wa ma fa'alu. ẹni ẹni rẹ bá wá dá tí bá wọn tẹ́tí sí táwọn èèyàn sọ kò ní gòkè mọ́. Wajmalu nnasi amamuhunna manamuhunna máa kọ́ ọ́ ní wàmà. ma qalu wa ma fa'alu. ẹ àná wọ́n sọ̀rọ̀. Manamuhunna ma qalu wa ma fa'alu. الشيخ سفيان اهلا وسهلا ومرحبا بكم اهلا بكم ọlọ́mọba wa kì í dáadáa. àwọn ọmọ bàbá wa mọ̀lẹ́ni sheikh adam aladori ni alwala bisirru abiyi. Allahu akbar. àwọn tí ẹnu ò gbọdọ̀ kúrò nínú ilé wọn ni àwọn tí wọ́n bí àwọn afáwà tí wọ́n bí. Manamuhunna ma qalu wa ma fa'alu. bẹ́ẹ̀ ni ò gbọdọ̀ kúrò nínú ilé àwọn tí wọ́n bí wa. Qawakumullah. ètò ọ̀dọ́ mà ni ó béèrè fún. gbogbo àrà tí wọ́n dá nínú ilé àwọn ẹni rẹ ni wọ́n dá nínú ilé àwọn bàbá tó bí wa. Manamuhunna ma qalu wa ma fa'alu. náà fọ́kàrà wà láàrin yá ìṣe báàrí. ìran nínú ilé kan ó lè jìnnà sí ẹ ó sì lè súnmọ́ èyí tó bá jìnnà ni ó wá sí súnmọ́ rẹ̀ èyí tó bá sì súnmọ́ jẹ́ ó dá ọ lójú. Wajmalu nnasi masawihi. ẹ̀yin àfa wa ẹ dákun aṣèkà fúlàní ẹ má wo táwọn èèyàn bá sọ mọ́ sọ́tọ̀ yín pẹ̀lú wọn who give monkey banana to shop. onídàáfẹ́ni tí ò ní dáa fún from January to December. Wajmalu nnasi masawihi. bẹ́ẹ̀ni Wa qalbuhum. ẹni wọn yẹ ìmú ṣàgìlú. ẹni tí ò ní dáa fún kò ní dáa fún ẹni tí ó máa dáa fún ló máa dáa fún. Qawakumullah. àwọn tó máa dáa fún náà rèé. mọ̀síwáṣí kan lábẹ́ òkúta mi ní kò fẹ́ dáa fún ọ náà ló sì mọ iye àwọn tó dáa fún. Allah. mo ní àwọn tó dáa fún náà ní sọ̀rọ̀ yìí. bó bá kú ló kú bó bá yè ló yè àwa tó dáa tó àwa táyé tọ́lọ̀ ń pè náà nìyí. Wajmalu nnasi masawihi. bọ́lọ̀kọ̀ àgbáyé sì ń ká ọ lẹ́nu kò láti wí. àwọn bàbá tó bí ẹ mà gbogbo ni ẹwọn ọ̀sọ́ ẹnu kan hù. Allah. nígbà tó mọ̀ pé ìyàrá tó o máa wọ̀ ó kéré kò jìnnà. Wa qalbuhum bil awliya'i munshagilun. ẹ máa ń lọ àwọn tí wọ́n bá ń bú Islam. Wa qalbuhum bil awliya'i munshagilun. Imam Shafi'i Allahu ta'ala ni. ó ní man lam tu'izzuhu taqwa fala izzata lahu. Awadakumullah. kí ló ní tẹ̀ ń pariwo tá a sọ pé ènìyàn ní ń pa. ẹ̀yin bèrè parapọ̀ ẹ máa ń tójú ti Islam àwọn tẹ́ ẹ
يعمل الإنسان أباي ما أنو الفتى يخبرنا عن فضل الفتى báwo ni ọmọ ènìyàn ṣe rìn láyé tí ò ní tẹsẹ̀ bọ́ kòtò kò sí onítọ̀hún láyé kò sí onítọ̀hún láyé èyí méjì anábì nìkan ni nasirul haqqi bil haqqi gbogbo ayé tó kù nasirul haqqi bil batil. torí èmi rí kú yìí ọ̀rọ̀ tó dùn mí ká ni mò ń wí. wọ́n tàbá òun láàìbà fi. ọ́ọ̀tì àbá yìí mi ò ṣe rí òsì láyé mi ò ṣe mọ́ lókù. ọba tiẹ̀ débi kó o pààyàn ọ̀sì bá tiẹ̀ débi kó o bá yé jẹ́ àdúgbò lọ́dọ̀ lọ. àwọn bọ́ọ̀ náà ò ní dá nǹkan kọjá rí tẹ́ ẹ pé tá a bá mẹ́nu bá ní ara bàbá olúmọ yìí náà ṣe lẹ́yìn. kò sí. lọ́ọ̀lá ìmọ̀ṣàkọ́tò. sáádà náà sùkúrú. sáádà náà sùkúrú hàmú. àlejò obìnrin fún kírù. àlejò obìnrin fún kírù. wọ́n lè kìdá àwọn bàálù. bàbá yẹn máa wú mi lórí ẹnà zúmùrì. àlejò obìnrin fún kírù. wọ́n lè kìdá àwọn bàálù. nílẹ̀ yóò báyìí láàfáà tó mọ kéwù. bí àfáà mi. Masha Allah àjọṣe mùkárà náà àti mùsáràkà rẹ. lọ́ọ̀lá ìmọ̀ṣàkọ́. bàbá mi mọ kéwù gẹ. mọ̀ ibi rí kú rí. kẹ́lẹ́ náà sùkúrù hàmú. wọ́n dùn yín lé ní. àwọn bí wọ́n tó mi yìí bá kọlu ra wọn. èyí tó bá jìyà jù ní ara ó ta jù. àlìjúdù yóò fún kí wọ́n. wọ́n lè kìdá àmú kọ́tà. wọ́n lè kìdá àmú kọ́tà ló. ìṣàkóso àfáà wa ni pé bàbá yín pẹ̀lẹ́ ni tó sọ àwọn dàfà. lọ́nà wo mọ̀ mọ̀ lọ́nà wo náà ti sọ àwọn dàfà nígbà tí wọ́n mọ kéwù tán wọ́n náà máa ń gbọ́ wá sí wọn lórí tẹlifíṣàn pé ẹnìkan ló mọ kéwù tó pọ̀ tó yìí. àwọn wa máa kéwù kọjá àmì wọ́n sáré kọjá ibi wọ́n ní ọdún méje wọ́n là Mósè wọ́n ní ajé àkúmọ̀lá wọ́n lọ́dún méje ni mo fi ọdún mẹ́fà ni mo fi kéwù ó ní kéwù tí mo sì ké wọ́n bù mí ní ìké ó ní mo fi odidi ọdún mẹ́ta àbá mi ló sọ bẹ́ẹ̀ fún mi. وإذه من عيون الناس كلهم bó ti wí ìwọ náà ò ní kú. فانظر إمامنا فانظر جماعته àmì ẹlẹ́kùn báwo ṣe àmì. àmín ya Allah. wọ́n ní ọmọ fọdún mẹ́ta ka alukur'an mo wá fi ọdún méjì mo fi ṣeré ńlẹ̀ kéwù ọdún méje ni wọ́n pè wọ́n wá lọ́dún méjì péré mo fi kéwù wọ́n kùn mí ní kéwù babalágbàdì ló kùn mí wọ́n ní Ahmadu máa lọ ní ó dà fà ó máa mọ̀ ọmọ sì mọ̀ jọ. فانظر سلامته iṣẹ́ ìyàgbájì فزد سلامته بالشيخ عبادي. wọ́n ní gbogbo ọmọ tí mo bá bí tó bá fẹ́ mọ̀ tó bí tèmi yóò ṣe wàhálà gan. لولا المشقة كساد الناس كلهم. wọ́n ní kọ́ni ọjọ́ táwọn lò lé kéwì táwọn fi ṣeré ló pọ̀ ju ọjọ́ tí wọ́n fi fún àwọn ní kéwù lọ. wọ́n ní àwọn tó bá fẹ́ dàbí àwọn yóò ṣe wàhálà gan. ọ̀rọ̀ pé mò ń tẹ́tẹ́ ń ké yóò ṣe wàhálà yóò ṣàìsùn kódà gbogbo àárẹ̀ yóò ṣe torí kó fẹ́ mọ kéwù bí àwọn. الجود يفكر والإقدام بطل. àná wà wúwà fẹ́ kó fà. قواكم الله. láàrin èmi àti wọn ni wọ́n sọ àbá mi bẹ láyé kò kú. الله ọlọ́run nípa wọn lọ́dọ̀ ọdún sí kàtà wa. آمين. bàbá yín èmi máa kí ọlọ́run lára wọn púpọ̀ níjọ́ tí wọ́n mú 1960 tí nàìjíríà gbòmìnira bàbá yín ló ka Kùránì níbẹ̀ jọ náà mo wá sọ ìtàn náà lójú ẹnìkan wọ́n ní kò ní wọ́n gbọ́ yìí ti mi ní ògbó àgbáyé náà lẹ pé kì í ṣe ti tòsí. الجود يفكر والإقدام بطل. bàbá alágége nìkan ló wà nù ayé jọ náà ni sáwọn nìkan làfà ni الله. àwọn àádìmú bá kátùn قواكم الله. tó kọ sáà fún àmọ́ ńgbà ni. جود يفكر. wọ́n ṣe wàhálà fún ayé kẹ́nikẹ́sẹ̀ wáyé máa jọ nù èébú. والإقدام. mo wá lọ wo ìtàn rẹ̀ mo wá rí pé wọ́n bí olúnu lé wọn rí. لا إله إلا الله. oríire kí n lọ mo sọ fún nígbà tí mo ṣe wá sí jòní mo ní ọlọ́run ọ̀run gan ṣẹ́. ara o ẹni bá kọ̀ ọlọ́run ò ní ránṣẹ́.
ìtọ́sí ń kó bá àwọn ìjọba òun ni ìwà táwọn àáfàá kéékèèké tí wọ́n ti dá nǹkan mọ̀ yìí tí wọ́n ń ṣe. Allah. bí ìjọba kan bá débẹ̀ nísìnyí yóò máa sọ fún wa pé ìjọba tó lọ́hùn wọ́n ṣe dà wọ́n ṣe dà làwọn náà bá tẹ̀lé wọn gbọ́. إذا بصرت في الأصحاب عيبا. báwo ni àbá ṣe tí wọ́n tọ́tọ́ mú tọ́bẹ̀ mú jẹ lára wa tí wọ́n mú jẹ tán tọ́bi búrẹ́dì kó wa ló mẹ́bẹ̀ tán. àwọn tí wọ́n bá tún bẹ́ẹ̀ débẹ̀ àwọn náà tún sọ fún wa pé àwọn tí wọ́n lọ́hùn náà wọ́n ṣe dà àwọn náà bá tún tẹ̀lé wọn. فلا تجفل àní ìṣe àmì ìsàlẹ̀. bí ẹ bá sọ̀rọ̀ èèyàn fún mi láyìí dá màá ní kó sọ bí tó dá sí kí n rí ná. máa gbé wọ́n ní wàzín kọ́bìlà lókìkí máa tẹ̀ kúlù wọ́kọ̀ wí ni. màá gbé méjèèjì sórí òṣùwọ̀n yín kankan wò ètò dáa rẹ̀ yín wò ètò tó bá sọ fún mi pé kò tí ẹ̀ níbi kan tó dáa sí màá ní wọ́n gan láláì dáa. تريد محاسبة لا عيب فيه. tálẹ́ni tó gbọ́n nínú ayé tálẹ́ni tó lè rìn tí ò ní fẹsẹ̀ kọ́ tani ó rìn tí wọ́n tọwọ́ bàbí alẹ̀ tí ò ní rùn. kò sóni tàwọn nínú ayé ìwọ fúnra rẹ̀ náà yìí mọ́yé lọ́rọ̀ tó sọ tó kú báyìí. Allah. olóòtú ni nǹkan rí wọ́n fi kíní kan ṣàṣejẹ fún ọ wọ́n fi kíní kan ìjọ tó ń jẹun náà tẹ̀fẹ̀ nínú. وهل يعود يقول بدعة خاني. turari wo ni wọ́n tẹ̀ bọ́ná tí ò ní èéfí. àtẹ igi bọ́nú náà kò sí ní èéfí irọ́ níjẹ́ bẹ́ẹ̀. ẹ yà fọ́ wa ẹ dákun tó lé ọlọ́run tó tà lẹ́rì ẹ má ṣe tí ń lọ. lópin ìgbà tó bá jásí pé ń tà ń ṣe dá wa lójú a sì mọ òye wa. tá a bá ti sí lójú ọ̀nà àánú ọlọ́run má sọ wá lórí láéláé. Àmín. ọlọ́run barika ní wa Muhammad. alfa wa olóyè dé Muhammadu Jami. aláníyàn rere ní aláníyàn tó dání ẹsìn fẹ́ kó dá fún gbogbo ayé nítorí bẹ́ẹ̀ mi débi dé nínú. ọlọ́run kó wọlé alibarika ní Muhammad. صلى الله عليه وسلم. mo wá rí wípé àwọn tí wọ́n bí yín ni wọ́n ṣiṣẹ́ gbogbo tó dalẹ̀ yín ló dá ẹ sì rí ìkan banújẹ́ rí ẹ sì tàpá sí ìlú ibi tí ọlọ́run bá gbéga ẹ tàpá síbẹ̀ gbogbo rẹ̀ yín pátá ọlọ́run ní tàpá sí. آمين. ọlọ́run pé amínà yẹn ò ní lẹ̀ dáadáa ọlọ́run barika níbo Muhammad صلى الله عليه ọlọ́run la وسلم. ilaha illallah ya farijal hammi farruj ma bulitu bihi. Ya farijal hammi farrij ma bulitu bihi. ọba tó ní ilẹ̀ fi ilé lọ́wọ́ ọlọ́run má fi ilẹ̀ láíláí. Ọmọ síwáka yá sálẹ̀ àmì yá bájú. gbogbo ayé ló mọ̀ yín pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ṣẹ̀ àfà kékeré. Ya Rabbi innal dayasa'una fi talafi. ìdẹ̀wọ́ bàdé yìí ní jẹ́ òun torí pé erí pàkan lílé ìtẹ̀fikalẹ̀ yìí ó mọ àwọn àfa ńlá ńlá tẹ̀ pé yìí wọ́n sọ̀rọ̀ pé nírú ọjọ́ yìí nìyí. Wa yaz'amuna bi anni lastu بالناجي. ọlọ́run tó ní kí àwọn aṣíwájú ó là níbi gbogbo ọ̀tá tó fẹ́ dí wọn lọ́wọ́ ọṣẹ ọlọ́run jẹ́ iná ńlá. wa qad qasadtuka fi ibtali ma sana'u. àwọn tẹ́ ẹ gbé kalẹ̀ làwọn ọ̀tá fẹ́ bàjẹ́ kò sí tọ́ta fẹ́ ṣe láyé ọmọ ènìyàn ju pé ìbàjẹ́ lọ gbogbo tí wọ́n bá ń wò láburú ọlọ́mọdé ó kàn yín. Wa anta ya rabbika fil ghaibi raqib. Wa anta ya rabbika fil ghaibi raqib. alikaful raji alikaful khaifir raji ọba tí ń mójútó ẹni tó ṣe pé kò lẹ́lòmíì ìjọlọ́run lọ bí ẹ bá ti ń tọ́lọ́run lẹ́gbẹ̀ẹ́ mi báyìí orí tèmi máa wú mi gbogbo nǹkan tí n bá ní mo máa fi tọrọ fún tì í ọlọ́run àtàlẹ́bí lẹ́lòmíì ìjọba méjèèjì lọ ọlọ́run wọlé abẹ́ ọlọ́run ní dáyé padà sẹ́yìn. آمين. اللهم لك الكل آمين. وبك الكل آمين. ومنك الكل آمين. وأنت الكل آمين. وكل الكل برحمتك يا أرحم الراحمين. آمين. اللهم لك سجدت آمين. اللهم لك أسلمت آمين. اللهم لك آمنت آمين. اللهم إليك توكلت آمين. وبحق قولك ومن يتوكل على الله آمين. إن الله مع المتوكلين. آمين. أنت أمرتنا بدعائك آمين. ووعدتنا بإجابتك آمين. دعوناك كما أمرتنا آمين. فأجبنا كما وعدتنا آمين. يا ذا الجلال والإكرام آمين. إنك لا تخلف الميعاد آمين. إنك على كل شيء قدير آمين. إنك على كل شيء وكيل آمين. إنك على كل شيء حفيظ آمين. إنك على كل شيء مكيل آمين. إنك على كل شيء رقيب آمين. وبالإجابة جدير آمين. ولا حول ولا قوة إلا بالله العلي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا وبعدين صلاه أنا ما شاء الله الشيخ محمد موسى البلاغ المبين رب صلى الله ولا لا إله إلا الله ولا محمد رسول الله من شك في برهام لابد من مجنون ọdún máa ń wá fọ́nrán àárín ọlá ọdún ewu abẹ́wé torí aṣíwájú obìnrin àdínì ọ̀la ẹ̀. ìyá wọn ní owó yẹn máa bọ̀. àti gbogbo àwọn tí wọ́n bá wọn wá. bá a bá parí fún wa bá a kọ́kọ́ jẹ. àfẹnití bá ń gbàwẹ̀ tí ó ṣe lọ láìpẹ́ yìí.